kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ta Ọlọ́run káàkiri àgbáyé pátá ipò tẹ́ fi ń wò ní fọ́ etí tẹ́ fi ń bò ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. Gẹ́gẹ́ bí ọdún egúngún ṣe ń lọ tí gbogbo eégún jáde, mo á rí fọ́nrán egúngún kan tí ó gba àwọn èèyàn gbé kiri, kódà ó pé bí méjì gan, bọ̀ máa play ìkan bẹ̀ tí gbogbo ó rí, torí ní táwọn èèyàn gbé kiri ni pé ẹ̀yin ó ṣẹ̀ṣe, táwọn èèyàn gbé kiri ni pé ẹ̀yin ó ṣẹ̀ṣe, àwọn oníṣẹ̀ṣe ẹgbẹ́ yín àwọn ní dàlúrú yìí o, ẹ̀yin tẹ́ pé ayé ló ń ṣẹ̀ṣe, àṣọ oníjàngbọ̀n lẹ́yìn náà, àṣọ oníjàgídíjàgì lẹ́yìn náà, wípé torí pé lè ti wá tẹ̀ sòún ṣẹ̀ṣe, wípé ta lọ́lọ́run sọ̀rọ̀ lórí ẹ̀, kò táyé pàápàá kan ló ṣe nǹkan kan á sọ̀rọ̀ lórí ẹ̀. Mo rí kẹ́ bá wo fọ́nrán ẹ̀. Fọ́nrán tẹ̀ ń wò ní eégún kan, ìyìn mẹ́gùn tó jẹ́, ìyìn sì mọ ibi tó ti jáde, tí ó jáde tí wọ́n ń ṣe bí wèrè, tí ń kẹ́ka gbogbo èèyàn, tí ń ṣe bí wèrè, torí wà tẹ́ tí eégún ń bẹ̀rùn kò yàtọ̀ sí wà wèrè. Nítòótọ́ alẹ́ eégún ìlú mi ti ń nọrẹ́ mọ̀kẹ́ ibi ti wèrè báyìí. Nǹkan kan ni màá kàn jẹ́ káwọn èèyàn ṣàkíyèsí, tí a bá sọ wípé kíní yìí kò dá, ó pọ̀ bẹ́ẹ̀ tí ò dá, ṣùgbọ́n èyí tó dá wá pọ̀, eégún pọ̀, síbẹ̀ ẹmọ eégún tí alátàwà tẹ̀lé Ìbàdàn, mélòó lè rí tí wọ́n ń ṣe báyìí lẹ́yìn rẹ̀, alẹ́gún eégún Ṣakí, mélòó lè tán ṣe báyìí lẹ́yìn rẹ̀, tí wọ́n lu àwọn aráàlú, àbí nígbà tí ẹni tó fẹ́ tẹ̀lé èèyàn tó wá sáà ń kẹ́gba gbogbo wọn, tó ń ṣe bí wèrè, tó ń kẹ́gba gbogbo wọn, tó ń lù wọn, tó ń kó wọn lójú, kó bù wọn mú. Ẹbùn táyé pé báyìí gbogbo eégún ṣe ń ṣe sẹ́ẹ̀rì lẹ́yìn eégún mọ́. Ẹ rí i pé lópin fídíò yìí eégún ìgan padà mú. Mo rí i pé ó dàbí ẹni pé nǹkan kan ti kó sí lórí, tàbí pé ó ti lo àwọn egbògi olóró kan tó ti ń dọpọlọ ẹ̀ láàmú. Gbogbo àwọn tá a rí nínú ìṣẹ̀ṣe tí ń tàbùkù ìṣẹ̀ṣe náà nì, ṣùgbọ́n àní sọ pé bẹ́ẹ̀ ni gbogbo eégún rí. Ṣé ẹ̀ ń pé tẹ́ bá wọnú ẹ̀sìn Christianity and Islam náà, ó pọ̀, àwọn kan ṣe báyìí, àwọn kan ṣe báyìí, àwọn kan ṣe báyìí, àwọn kan ṣe báyìí, dáadáa àwọn kan tó wá tí ó ṣe tí ò dá nínú ẹ̀sìn àjòjì, ìyẹn ò sọ pé bẹ́ẹ̀ ni gbogbo wọn náà rí o. Dáadáa àwọn kan náà wà lẹ́nu ẹ̀sìn àjòjì táyé pé kò bẹ́ẹ̀ ṣe kí dáwọn kírun tó àbí láwọn lọ ṣọ́ọ̀ṣì tó, mo wà sí ìṣẹ̀ṣe. Ààrẹ alẹ́ fi eégún kan sọ pé bí gbogbo eégún ti ṣe ni. Ètò tó wá jọ bẹ́ẹ̀ ni wípé ìran Yorùbá mọ̀ sọ àti pẹ́ jí. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, ọmọ mùsùlùmí pọ́nrán ni mí. Ṣé èmi tí mo fi ìṣẹ̀ṣe tọ́ dàgbà ní ìsìn, sáípà wà láṣẹ lọ wá máa pẹ̀ tí mo bá bọ́ sínú eégún, bóò ni mo ti mọ̀ tán ti ṣe, ẹ̀wọ̀n kó sì kù sí ó pọ̀. Bẹ́ẹ̀ ló pọ̀ nínú àwọn tí wọ́n wá bá wa gbé eégún yìí. Kódà ọ̀pọ̀lọpọ̀ ilé mi wà tàbí pé ẹni tí ó wà bá wọn gbé eégún gan, wọ́n ó sanwó fún láti wá bá wọn gbé eégún ni. Ẹ̀yin wá sí bísínẹ́sì ni, ó lè jẹ́ Kristẹni, ó lè jẹ́ Mùsùlùmí, àwọn Mùsùlùmí tiẹ̀ mọ́ pọ̀ jù, àwọn olè kó Kristẹni mọ́, àwọn tí wọ́n gbé eégún àwọn Mùsùlùmí mọ́ pọ̀ jù. Táyé pé wọ́n ó fún àwọn olówó láti wá gbé eégún ni. Ìwà tiẹ̀ ti wà nú ẹ̀, ìṣesí ẹ ti wà nú ẹ̀, ó kàn fi eégún bojú wa wèrè ni. Síbẹ̀ àwọn eégún ṣe. So àwa tí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wá wà educated, ibi tí mo lọ gan ni nítorí mo dùn mí nù, àwa tá a wà educated, táyé kò sí àṣírí àṣemọ́ ní bẹ. Ọ̀pọ̀lọpọ̀ bá tẹ́ pé eégún lè àbá wọn sì ń jáde tí wọ́n sì mọ̀. Táyé pé tí wọ́n máa ń complain náà ni pé àwọn ọmọ kan ń ja ọ̀rẹ́ lẹ́yìn ẹ̀, àwọn ọmọ kan ń nọrẹ́ lẹ́yìn ẹ̀, wọn ò sún mọ́ bẹ̀. Àbí àwọn èèyàn káàkiri jàsúrà, táyé pé eégún bàbá lé wọn, ìmí ò sún mọ́ bẹ̀. Wípé àwọn tọ́gì ti àìjáàkì ẹ̀. Bọ̀ tí àsìwọ́ tó wà well educated, tó bá súnmọ́ bí eégún yẹn, tó kó sójà
kíní ilox kan sẹ́yìn eégún tí wọ́n náà wá tẹ̀lé eégún yẹn tí ogun wá tẹ̀lé eégún lé bàbá ẹ̀ ṣé irú eégún yẹn gẹ́lẹ́ misbehave sáwọn ọmọ ọ̀tá kan lè wá jálẹ̀ yín eégún ẹ̀ tí wọ́n wò pé àbọ̀ yẹn ń ṣe ò láìkẹ̀ nǹkan abáwá ni tó sọ pé kíní àgùdọ̀ mọ́ ṣe tó hàn pé kò gbọdọ̀ mọ́ panu tó wá modernize ẹ̀ wípé tiwa ó yà jábọ̀ yín kí sójú mọ́ tẹ̀lé ṣé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ ọkọ tẹ́ mọ̀ pé eégún yìí ò gbọdọ̀ parẹ́ ẹ̀yin fúnra yín gangan àṣìṣe lẹ̀ ń wá ń bẹ̀ wípé ṣe rí sáwọn táwo ní tí wọ́n mọ̀ sọ ní pé sáwọn táwo tẹ̀lé ni àwọn tí ń jára wọn lọ́rẹ̀ sáwọn làwó tẹ̀lé àwọn tí wọ́n lura wọn sáwọn làwó tẹ̀lé bọ̀ tí wọ́n náà tí wáyé pé ìwọ náà ò fi lẹ̀ bàtí ó yá ẹwà àwọn ọmọ kan tá à ń padà sí délé nìsín ẹwà ìgbà tá a ti filẹ̀ bàbá ti fa wọn ségún rárá Islam ló ṣe ẹwà ìgbà tí àwọn àtẹ̀mí ti filẹ̀ tẹ́mi náà tẹ̀lé ìpàṣẹ àbá mi kí mi sọ pé mi ségún rárá ni tó àwọn tá a padà dé yẹ àtúnṣe sí nǹkan ti fi bàjẹ́ nílẹ̀ Yorùbá lọ́yẹ ká wá kì í ṣe pé ká mọ ṣàròyé wípé eégún náà ti mọ́ jájú kí látúnṣe táwa fẹ́ ṣe sí tí eégún lè tó bá lè kọ̀ǹtó lé eégún lè bàbá ẹ̀ lómi ó lè kọ̀ǹtó eégún lè bàbá tiẹ̀ eégún lè bàbá tèmi náà sájáde ǹjẹ́ ẹnìkan kan kó kárí gbàbọ̀ yẹn lẹ́yìn ẹ̀ ǹjẹ́ ẹnìkan kan kó ṣe bí wọn alápá bẹ́ẹ̀lì ṣe ń ṣe lẹ́yìn ẹ̀ ọwọ́ àwọn ọmọ ọkọ Yorùbá lélẹ́ ìpọ́ à ọwọ́ wa lélẹ́ ìkú sí ọ̀nà tá gbà tí kinní yìí tí ò ṣe ní parẹ́ àti káwọn ọlọ́jẹ̀ bóyá wọ́n mọ́ fún wọn lówó gbégún ni ìwà ọmọ bá wọn gbégún dánilẹ́kọ̀ọ́ tẹ́ fún wọn mo rò pé táyé pé irú eégún lè wa légún yìí ni kó tó wọnú ẹ̀kú èmi àti ó ti sọ̀rọ̀ kò lè misbehave báyìí láíláí torí mi kò lè misbehave báyìí torí mi ò ní gbà torí pé àwọn àti tójú bọ̀ gbogbo tọ́gìrì tó wà mẹ́yìn àwọn afẹ́yọ́ dànù amẹ́rì tó máa ṣe eégún Brazil káàkiri àgbáláyé èyí tí yóò bá dá mbẹ̀ ní àwọn ọmọ ọkọ láàmẹ́dì láyọ̀ dànù kí ẹ pé torí pé àwọn kan ń jà lẹ́yìn eégún wà á da yọ́yọ́yọ́ ìwọ ló mọ̀ tó ń sọ eégún dà báwọn àbá ṣe ń ṣe tí ń dán tí gbà ń tò tí gbà ń rọrùn fún wọn nu tọ́tà wá rí nǹkan tí ò ṣe ẹja mílẹ̀ kó ẹ má bá mílẹ̀ kó ẹ mọ̀jẹ̀ wọ́n jà lẹ́yìn ẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó sì gbìyànjú ìlànà èèyàn àwọn eégún ńláńlá tó jẹ́ àwọn eégún tó lágbára nílẹ̀ Ìbàdàn méjì olóòlù òsì nílẹ̀ Ìbàdàn kò sí eégún tó lágbára lórí nípa nílẹ̀ Ìbàdàn lórí kò sí eégún tó jẹ́ olóòlù lọ tó lóòlù bá ń lọ wọ́n máa ń gbé bọ́ọ̀sì ọkọ̀ ọlọ́pàá àti àmọ̀tẹ́kùn tẹ̀lé bẹ́ẹ̀ náà làwọn ìpọ́nrí kú eégún olóòdẹ lùgbàdà àbíjẹ ẹlẹ́gẹ̀ẹ́ tó bá ń lọ wọ́n gbé àmọ̀tẹ́kùn àti bọ́ọ̀sì ọlọ́pàá tẹ̀lé wọn láti jẹ́ kó jẹ́ pé ìjà ò ní ṣẹlẹ̀ irú tá a fẹ́ nu mọ̀ pé táìpé security wà nírú ẹ̀yìn eégún yìí kò lè misbehave báyìí ọ̀fíìsì àwọn eégún tó wá ń jà gan kì í sáwọn eléégún ló ń jà àwọn tó ń tẹ̀lé wọn tó wà lẹ́yìn ló ń da gbogbo ẹrú àwọn igbó kan tó ti níjà tìdájọ́ lọ́jọ́ ti pẹ́ àtàwọn gómìnà tó ti bára wọn jà tìdájọ́ lọ́jọ́ ti pẹ́ wọ́n fẹ́ wá síbi eégún wọn bára wọn jà wọ́n fẹ́ wá eégún bára wọn fà ní tó ń fà á tíjà fi ń ṣẹlẹ̀ níbi eégún tó fi ṣẹlẹ̀ níbi eégún nu so a lè sọ pé bọ́ ti ń ṣe yìí káyọ̀ pé àtúrí ẹ̀ pátì àwa náà wọnú ẹ̀ láì bá wọn ṣàtúnṣe ni gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá káàkiri àgbáyé tẹ́ wọ́n wà túnṣe bí ìlú àbáyọ̀ sí ní bàjẹ́ ojú òní tì yín kílẹ̀ àbáwọ́ ń bàjẹ́ gbogbo alájọṣe kì í ṣàwà nìkan ẹ̀yin náà kún wa lọ́wọ́ tẹ́wọ́ pé mi lè padà dé mo mọ̀ pé àwọn tí ó padà dé ti pọ̀ gbogbo àwọn ọmọ kọ́sì ti ń padà dé táwọn náà bá padà dé táwa délé táwa rí tí wọ́n ń ṣe tí ò da ẹja pé wọ́n ṣàkíyèsí káàánú wa mo bá wọn kópa nú ẹ̀ fún bàbá ìṣẹ̀ṣe oúnjẹ ìṣẹ̀ṣe ìlú bàbá mi ò ní bàjẹ́ ìlú bàbá gbogbo ò ní bàjẹ́ láṣẹ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ọ̀fà. ẹ̀yin tèmi nígboro ẹ̀yin màmá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ̀yin sísí ẹ̀yin bọ̀bọ̀ ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Renny's Reshape orúkọ tèmi ni Ọmọ́wùmí láti iléeṣẹ́ Renny's Reshape a gbé àkàn tuntun egbòogi ìbílẹ̀ ọtí ìgbàlódé fún àwọn tí ó ń ṣe fàájì tó ń gbafẹ́ èyí tí a mọ̀ sí mo dùn jọ ẹ̀yẹ gbórúkọ náà mo dùn jọ ẹ rí iṣẹ́ mi ò dùn ni mo dùn gan-an so mo dùn jọ ó ti iléeṣẹ́ Renny's Reshape jáde àgbo ọtí ìbílẹ̀ ni fún àwọn tí ó gbafẹ́ gan tí ó dẹ̀ jẹ́ pé ọtí tó dẹ̀ wọ́n á nú ẹ̀ kì í ṣe nǹkan tí ó gara púpọ̀ percentage ọtí yẹn kò pọ̀ rárá kí wá ní ìwúlò mo dùn jọ yìí àkọ́kọ́ ń bẹ ẹ̀yin gbọ̀dá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bá lè lé ẹ̀yin aṣọ mú tẹ fẹ́ má aṣọ mú tẹ mọ̀ pé ẹ fẹ́ tẹ àtẹ̀kanlẹ̀ tẹ bá gbé mo dùn jọ lura
ẹ̀yin gan ẹ máa rí yàtọ̀ nítorí iṣẹ́ tẹ bá máa ṣe lọ́jọ́ tẹ bá máa mú Modùnjọ́ yìí ẹ máa rí ìyàtọ̀ nù ara. Ẹ̀yin tẹ bá dẹ̀ jẹ́ pé ẹ̀dẹ̀ ń lọ bí iṣẹ́ bóyá iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ bá dé ní alẹ́ ó máa ń rẹ̀ yẹn máa ń pa irú ara ríro gbogbo ẹ̀ tẹ bá gbé Modùnjọ́ lura gbogbo pains tó ń dùn yìí gbogbo ẹ̀ ló máa wálẹ̀ ẹ sùn you will sleep like a baby ẹ máa sùn bí ọmọ tuntun jòjò lónìí. Modùnjọ́ dẹ̀ ó tún ṣiṣẹ́ fún àwọn obìnrin tí ó bá ń complain nǹkan oṣù dúndùn nínú oṣooṣù wọ́n tó mọ̀ pé oṣooṣù nǹkan oṣù ẹ ó máa ń ṣe ségesège àbí bóyá inú máa ń rẹ ó máa ń complain tó bá gbé Modùnjọ́ lura gbogbo pains gbogbo complain yẹn ó máa wálẹ̀ ni. Iṣẹ́ tó ń ṣe ó pọ̀ gan-an ṣe pé ìwọ tó rí bá ń fọ́ tí ara ń ro tó bá gbé Modùnjọ́ lura ó máa rí ìyàtọ̀ ẹ̀ nínú ara ẹ̀. Modùnjọ́ dẹ̀ rẹ̀ á ṣe sí oríṣi mẹ́ta tí mo mí pé a ní nǹkan tó ń jẹ́ Modùnjọ́ herbal coffee. Ṣé rí Modùnjọ́ herbal coffee yìí ó wà fún ẹ̀yin tí ẹ bá ń ṣiṣẹ́ alẹ́ tẹ̀mẹ́ pé bóyá ẹ̀yin tẹ̀ ń wa ọkọ̀ alẹ́ àbí akẹ́kọ̀ọ́ tí ó ń kàwé tó ní ìdánwò tó fẹ́ kàwé lálẹ́ tí ó bá gbé kọ́fì yìí lura ara ẹ̀ máa jí pépé o ò ní lè sùn so gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe ó máa rí ṣe tó yẹ pé gbogbo egungun ara ẹ̀ ó máa le. Adẹ nìkan tá à ń pè ní Modùnjọ́ herbal drink. Modùnjọ́ herbal drink yìí òun náà ṣiṣẹ́ fún ẹni tí ó bá fẹ́ sùn like ẹni tí ó bá mọ̀ pé òun ti ṣiṣẹ́ lọ látàárọ̀ ó fẹ́ relax kẹgbẹ́ lè yìí wò. Ẹ̀yin tó bá ti rí pé tún ní high BP ẹ má wò pé torí ó lọ́tí inú ẹ̀ kì í ṣe nǹkan tó pọ̀ rárá. Ẹ̀yin tó bá ní high BP ó máa calm BP yín down ẹ máa rórun sùn orí fífọ́ gbogbo ẹ̀ ó máa lọ. So Modùnjọ́ herbal drink yìí ó wà fún yín tí ẹ bá lò ẹ̀yin náà ẹ máa gbádùn ẹ̀. Àwa ní eléyìí bàbá ńlá ibẹ̀ òun gangan lélẹ̀ òun là ń pè ní big boys. Kí ni mo pè o big boys ẹ̀yin big boys tẹ wà ń gbòòrò ẹ má wò pé bóyá ẹ ti gé 70 ẹ ti di arúgbó ẹ ń ṣarúgbó o ẹ sì lè ta àtẹ̀kànlẹ̀ tẹ bá gbọ́mọdé mú lásán pẹ̀lú big boys yìí ọmọ yẹn gan ó máa ní kí ló dé ẹ má dúró ẹ continue. So big boys délé wà fáwọn tó bá ń ṣe fàájì dáadáa tó yẹ pé kò kí ń rí àwọn kò ń sún wọn 3 round 4 round 5 round ẹ sì ń continue ni no darling ẹgbẹ́ lè lura ẹ̀yin gan ẹ máa gbádùn ẹ máa wá dúpẹ́ lọ́wọ́ ẹ máa kan sára sí iléeṣẹ́ Modùnjọ́ Renis Reshape wípé nǹkan rere la ṣe fún yín. Kò dẹ̀ ń ṣe nǹkan tó yẹ pé bóyá ẹ máa retí pé kó tán ẹ lè gbé pálí àwọn èèyàn tí ń rà dáadáa wọ́n ń gbé pálí distribution all over the world tẹ pé tẹ bá pe àwọn numbers wa a máa direct yín. tó fẹ́yìn tẹ bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ bá fẹ́ ṣe distributor wa àbí tẹ bá tún fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí Modùnjọ́ iṣẹ́ tó ń ṣe ẹ pè wá sórí àwọn nọ́mbà tẹ rí lórí àwòrán yìí láti lè jẹ àǹfààní. So ẹ má gbàgbé o Modùnjọ́ la pé o ìwọ ló dẹ̀ tí tọ́ mi wò tó bá tọ́ mi wò wá rí i pé mo dùn pa mo nà ọmọ pa ẹ ṣeun.